ìdílé ti wà permanent tó já sí pé ibẹ̀ ni wọ́n ti yan imam. Ìdílé kan ti wà tó jẹ́ permanent tó já sí pé ibẹ̀ kankan ni wọ́n ti yan imam. Látìgbà tó dẹ̀ ti ń jẹ ìmáàmù nílùú Ìlọrin, gbogbo orúkọ àwọn ìmáàmù tó ti jẹ nílọrin, kò sí ẹnìtì tó jọmọ aláró ń bẹ̀, kò sí. Yes, Imam Bashir tí wọ́n kú yìí, Imam Bashir tó kú yìí, bàbá náà, bàbá tó bí wọn ní the 7th imam, imam ẹlẹ́ẹ̀keje tó jẹ nílùú Ìlọrin ló bí bàbá wa sí Imam Bashir tó kú yìí. Yes, tá bá wá lọ wo orúkọ láti ẹjẹ́ nǹkan fún yín, ẹ rí pé nothing like Alaro. Number 1, imam alákọ̀ọ́kọ́ tó kọ́ jẹ nílùú Ìlọrin, Imam Muhammad Bun Sani Ìdí Àgbọn, Sheikh Bello Badiko, that's number 2. Number 3, Sheikh Aliru Temim Isale Maliki. Number 4, Sheikh Saliu Orioke. Number 5, Sheikh Abakar Atiku Orioke. Number 6, Sheikh Abdul Qadiri Aliyu Orioko. Number 7, Sheikh Saliu Afamonida Baboko. Number Chief Imam 70 ẹlẹ́keje yìí, àwọn gọgọ lọ bí Chief Imam Bashir tó kú yìí. Number 8, Sheikh Ibrahim Dansuki Agala. Number 9, Sheikh Ahmada Baboko. Number 10, Sheikh Abdul Maliki Baboko. Number 11, Sheikh Ahmad Musa Baboko. Number 12, òun Sheikh Muhammad Bashir Saliu, Imam àgbà fún gbogbo Ìlọrin pátápátá. So gbọ́ anything Alaro ń bẹ̀? Ṣé anything jọmọ Alaro létí ẹ̀ bẹ̀? So kò lè possible. Ẹ wo, ẹ stop fake news yẹn, gbogbo ìtẹ́ ìgbé káàkiri, ẹ stop ẹ̀. Irọ́ ni, kò lè possible láyé, ní possible. Wo, ẹ má gbàgbé, ìwọ tó bá ní problem high blood pressure àbí diabetes, tètè kàn sí Yahya Gambari o. Tètè kàn sí Yahya Gambari o, sórí BP, tó bá ti pẹ́ jù, ó máa result sí stroke. BP máa ń fa kó òjijì, ó máa ń fa heart attack òjijì. Diabetes tiẹ̀ tó ń bá ti pẹ́ jù, ó máa ń fa egbò àdájìná. Tó bá ní diabetes lára tó légbò kékeré lẹ́sẹ̀, egbò yìí ò ní jiná. Egbò yìí ó máa jẹrà títí wọ́n fi sọ kọ́ máa gẹ́sẹ̀ yẹn. Tó bá ti wá àgbówà tó dẹ̀ confirm tó máa cure BP yẹn permanently, tó dẹ̀ máa cure diabetes yẹn permanently, tó dẹ̀ ní gbúrú ẹ̀ mọ́. Wallahi azim, láti ṣe fáwọn èèyàn tí ò níye, tí ò ń ṣe èèyàn 100, láti ṣe tọ́lẹ̀ dúpẹ́ fọ́lọ́run tó cure BP yẹn permanently, tó cure diabetes yẹn permanently. Mo jogún bá àgbólé mo ṣe ní lọ́wọ́. Ẹlòmíà ni kò sí cure fún BP, kò sí cure fún diabetes. Má dá mo cure wá fún tó confirm. Ó ní bí àwọn bàbá wa yàtijọ́, ó ní bó ṣe máa treat BP kó tó di pé wọ́n yìnbó dé. Ó ní bó ṣe treat diabetes kó tó di pé wọ́n yìnbó dé. Gbogbo èmi jogún bá ń lé. Kẹ́lẹ̀ confirm kẹ́ mo jogún bá ń lé kò kí ṣeré. Mo ṣe máa fi ìwé ọ̀yìn. Ògbó iná mà. Iná mà pé ìwé ìwé orílẹ̀ sí ni náà. Ìwé àwọn bàbá wa yàtijọ́ ni. Ó lè rí ìwé ìmọ̀ ní tàǹsì. Níbo ló ti fẹ́ rí? Bàbá tèmi jogún náà bàbá wọn. Èmi náà jogún náà bàbá tèmi. Ṣó ti rí pé gan ni. Grandfather. Ṣó ti rí? Mo jogún bá ń lé ni. Ọ̀rẹ́ ti ṣe fún àwọn dáadáa tó dẹ̀ dúpẹ́ fọ́lọ́run. Kódà ìwọ ọkùnrin tó pẹ́ bá ti kéré jù torí ẹ lọ. Ọkùnrin tó wà ní 30 going to 40 going to 50 tó pẹ́ wá kéré. Tó pẹ́ dàbí okó ọmọ ọdún 5 bí okó ọmọ ọdún 6 débi pé àwọn obìnrin wá rí okó yẹn gan wọ́n sá. Ìwọ kojú máa ń ṣe láti yọ okó láyé àwọn ọ̀rẹ́ kó fẹ́ tọ̀. Àgbéwọ̀n àbí tó kàn fáwọn tó jẹ́ kí okó rẹ tóbi tó sì jẹ́ kí okó rẹ yọ dáadáa. Tí kò dẹ̀ ní side effect kankan. Wallahi azim. Ọlá pé jẹ́ àgbo nǹkan àjogúnbá táwọn bàbá wa yàtijọ́ ń lò ọ̀gbìn dáadáa ìfẹ́ ní òfin ní side effect. So tètè kàn sí Yahya Gambari, bóyá bí wọ́n ṣe bí imú ẹnìyàn o, bóyá láti kékeré lókù ẹ̀ ti kéré o, bóyá ìdákọ́lẹ̀ ló ṣe tó kọ́ fi ń súnkì tó fi ń kéré o. Kọ́ sí Yahya Gambari. Wallahi àgbà tó confirm. Tètè message mi lórí WhatsApp lórí 090 21 97 5321 090 21 97 5321 090 21 97 5321. Tó bá fẹ́ tètè get mi orí WhatsApp, wá ti get mi.